ló ṣe ńlá ọjọ́ lọ́jọ́ tó ló yà rẹ̀ mú bá ń gbóyè ọmọ ìyá ẹlẹ́bà aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Ajikobi1 music and film ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ ó lárinrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la fi ṣe 3 days program ní gbogbo olókòlókò ọ̀tọ̀kùlù jàǹkànjàǹkàn ló péjú pésẹ̀ síbẹ̀ Fadilatu Sheikh Buhari ọmọ Musa Ajikobi1 ló ṣe wá sí. ìwọ obìnrin lọ tẹríba fọ́kọ rẹ ntọ́ bá mọ̀ nípa ọkọ rẹ má yí pọ̀ mọ́ kọ́mọ rẹ ó lè jẹ́ èèyàn. ẹ tún gbọ́ wá sí ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu oníwàásí àgbáyé ni Fadilatu Sheikh Yakubu Salawudeen Malẹ̀sìn àlẹ́ àkíkí àgbọ̀yé 1. obìnrin ibú tí ègbọ́ràn sọkọ lẹ́nu obìnrin ibú tí ń jàǹbá àmọ́nà ọkọ ẹ̀ obìnrin ibú tó yẹ pé ọkọ rẹ̀ nìkan ló fẹ́ kò fẹ́ bí obìnrin rẹ̀ lèèyàn lè fẹ́ tí ó fi ṣe foundation ayé ẹ̀ táyé àfi balance wọn kì í rọjú fóbìnrin tí ò dáa torí pé tí wọn bá rọjú fẹ́ nǹkan mẹ́ta ni ó bàjẹ́ nú ayé ẹ̀. ìyẹn dáa ló jẹ́ kẹ́niyẹn náà dáa tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ ẹ tuntun ò ní dáa. ẹ tún gbọ́ kan sí lẹ́nu Buhari ọmọ Musa. ìyẹ́ méjì ní bẹ fún gbogbo wa yìí o ò lè rí gíga o ò lè rí yìí o ò lè rápọ̀nlé o ò lè máa bọ̀ kílì ọmọ ọ̀rọ̀. bàbá ní sàdúà fún ìyá njọ́ náà ìyẹlẹ́bà mo tẹ́ o sì tẹ̀ ìyẹlẹ́bà orí nǹkan ó sì ń pòórí ìyẹlẹ́bà ọmọ nǹkan ó sì ń pọ̀ ọmọ ìyẹlẹ́bà ọ jẹun ọmọ lójú ayé báyìí ó ìtún jẹ lẹ́yìn ń jẹ lẹ́yìn ní tàbí ọjẹ lẹ́yìn. Asife obìnrin la kọ́lé wá sí tó sọ kalẹ̀ lọ́jọ́ náà. a tún gbọ́ kan sí lẹ́nu Sheikh Yakubu Salawudeen Malẹ̀sìn àlẹ́ àkíkí àgbọ̀yé 1. ọkọ ní tí ó bàjẹ́ nínú ayé ẹni tí ò bá róbìnrin fẹ́ láyé ẹ̀ ṣẹ́ríńjọ́ tí àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìgbésí ayé tó bá débi tí wọ́n lọ tí wọ́n ń sinmi yóò sì wà lórí ìrìn àkọ́kọ́ nu ni. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹ̀yìn rẹ̀ ó bàjẹ́ torí gbogbo ọkùnrin tó bá ti fóbìnrin tí ò dáa obìnrin tí ò dáa yẹn ló máa bí ọmọ tó fẹ́ ṣẹ̀yìn rẹ̀ dèdí àwọ̀ bóun ṣe rí yẹn lọmọ tí ó bí ó ṣe rí. ó wá yá o Haji Sefiu Alao Adékúnlé bàbá oko agbára orin èdè bàbá èdè gbé sókè. tó fẹ́ lé ẹ bá sọ fún wọn wọ́n á sáré gan. èrè lẹ́sẹ̀ wọn èrè. ẹ ò tí ì gbọ́ nǹkan kan tún gbà. ẹni bínú Àlàó ó tan ra ìjẹ ní kókó nìkan òun ó kọ lọ́hùn ọ̀wọ́ àríbánijẹ ẹ̀kọ́ wa ò kú yẹ wọn rárá. ẹ wo ọdún sídà ní vcd yìí kọjá fẹnuròyìn oríyọmí ẹni tí ò ní ogun sárídọ̀tù èrè àsálàtù àti Sefiu Alao pàtó rẹpẹtẹ níbẹ̀. birthday Mr. March 5 chief aremu Bangboye chairman Ajikobi1 music and films pẹ̀lú remembrance àti wàásìtà pàkọ́lé ẹni Asife obìnrin ó ti jáde wìtìwìtì ló ń tà. marketed and distributed by Ajikobi1 music and films first floor green complex òkè Sokore ní àórí omi Sokore roundabout telephone 08032233433. ó ti jáde ẹ tètè lọ́ra tiyín ẹ tún lè rí wò lórí YouTube ẹ click sórí Ajikobi1 TV kẹ́rìíran wò. àwọn ọkùnrin la ní ká fi wọ̀ sílùú ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ́yìn gbọ́dọ̀ fi lọ̀ wá àjọba lẹ́yìn lérí ni you are stupid èmi ò fẹ́ rẹ bó lọ fẹ́ mi ọ̀gbù ìbájọ́ fẹ́ ra wa ni. bọ́ ọba ti fẹ́ ń tọ́ da ìwọ nìkan kó o ní bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin bàbá fẹ́yàwó tó da àfitọ́rọ̀ ń bàbá wa sọ àwa nìkan ká ní. amójú kúrò ló fẹ́ o Ṣẹ́gbọ́n. ẹni fẹ́ gba jùmọ̀ lọkùnrin amójú kúrò ló fẹ́. ṣe é gbọ́ báyìí òun wọn kó ta yìí níbi reception wọ́n ní wọ́n di reception àwọn èèyàn sọ di naked competition.